Damshu working on it. Ojú wọn lọ ta ló ń sọtẹ̀ tó ń gbé mú yóò bá yá wọn ìsọwọ́ lọ́tẹ̀ ẹgbẹ́ jẹ́ alábẹ́kẹ́ mo máa ṣe kọlù ẹ má lọ́tẹ̀ ajá sùúrùrà alẹ́ sátífìtì gbà wájú. Ojú wọn lọ ta ló ń sọtẹ̀ tó ń gbé mú yóò bá yá wọn ìsọwọ́ lọ́tẹ̀ ẹgbẹ́ jẹ́ alábẹ́kẹ́ mo máa ṣe kọlù ẹ má lọ́tẹ̀ ajá sùúrùrà alẹ́ sátífìtì gbà wájú. Èèyàn ní ajá sùúrùrà bá orí mọ́kọ́ yàtọ̀ sí gbàrúfù èèyàn oní pákéjì àbẹ̀kẹ́ tí gbórí ilẹ̀ tayọ ẹgbẹ́ ẹni ọlọ́run gbé kọlù rẹ̀ kò ṣeé fi wé. lọ́ní ká jáde fún Ramadan 2026 so látọwọ́ ìyá wa ọmọọba Adéwùnmí Alex pẹ̀lú àwọn matron àti patron wọn kọ́lọ́n fi àsìkò àwẹ̀ yìí kó fi gbà ní ìbádà fún wọn táṣírí wọn má tu gbogbo bó ṣe ń fún àwọn èèyàn lóúnjẹ ibi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kó má pa wọn lọ́lá fatia bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Èèyàn oní pákéjì àbẹ̀kẹ́ tí gbórí ilẹ̀ tayọ ẹgbẹ́ ẹni ọlọ́run gbé kọlù rẹ̀ kò ṣeé fi wé. Àkùrọ̀jayé dàbí àparò aláṣọ pípọ́n ọ̀gá ni lásà okòrí yín pé àbẹ̀kẹ́ ajá sùúrùrà láyé ń wí. Ẹ̀yin tó torójú ti láàyè ti gbọ́n yé fi rọ́ pẹ̀lú ọ̀tẹ̀ kórọ́jọ mọ́ ajá sùúrùrà alẹ́ sátífìtì gbà wájú. Ojú wọn lọ ta ló sọtẹ̀ tó ń gbé mú yóò bá yá wọn ìsọwọ́ lọ́tẹ̀ ẹgbẹ́ jẹ́ alábẹ́kẹ́ mo máa ṣe kọlù ẹ má lọ́tẹ̀ ajá.